ìgbòdo ìbùkún mẹ́ orí gbogbo yìí ti bàjẹ́ yẹn lẹ́bọ̀ ẹbọ yẹn dẹ̀ ló máa pa yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ lè jèrè ẹbọ ló máa pa yín pẹ̀lú àwọn comment section yín olórí burúkú yìí. àwọn wèrè méjì ó lọ change orúkọ ẹ̀ sí Ẹyinjú Olódùmarè ó wá sókè àwọn wèrè méjì àwọn oníṣekúṣe àwọn ẹrú ó yá ms abai continue jàre kẹ́ calm down tó bá ti sọ̀rọ̀ tán ẹ sọ̀rọ̀ ẹ má jẹ́ kó ta yín lára ẹ lọ paracetamol ó lágbára jù aláàlọ́. ẹ ṣeun jàre Ẹyinjú ẹ̀yin tẹ́ ń wọlé ẹ má bèèbù náà kí ló dé tẹ́ bá dé adẹjọ kankan. àbí ẹ mọ nǹkan tẹ́ bá jẹ́ mùsùlùmí lẹ bá wà níbí. ẹ jáwọ́ kúrò nínú òṣì tẹ́ ń ṣe yìí ẹ jáwọ́ kúrò nínú òṣì tẹ́ ń ṣe kó lè gbé yín. obìnrin ẹrú dákẹ́ kí n tó wọ diribu hunna ẹ máa apply Quran 434 sí ẹ lórí wọn ẹ ya wèrè ni kí ni problem yín lálẹ́ ẹ ẹ sábà ìjọ ẹ continue one more chance alẹ́rìí mọ́kàbá ni. a ò bá yín jà. obìnrin ẹrú gbé dákẹ́ energy for energy ni. ní láti máa bú ànábì. ẹ gbé dúndákẹ́ ànábì onídokúdo. Shut up, bruv. For useless people. Ẹyinjú calm down. Ẹ bá ní high blood pressure. Ẹ gbé wọn sí biscuit ẹ jẹ́ kó moderators ẹ jọ big jos moderators ẹ fi wọ́n lẹ̀. Òṣà tó láyé gan mo òun gbogbo ni mo wá síbẹ̀ yẹn àbí òṣà fún kẹ́ àbí kí ló ṣà fún yín kí ni nǹkan tí òṣà fún yín kí ni nǹkan tó fún yín kò sí nǹkan kan tó fún yín ju pé kẹ́ má pa ẹ̀jẹ̀ èèyàn sí ìdí òṣà yẹn náà lọ kò sí nǹkan kan tó fún yín it's better kẹ́ lọ padà kẹ́ lọ túbá ẹ lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kò sí nǹkan kan tí òṣà lè fún yín ẹ̀yin ẹlẹ́bọ ẹ wá kó gbogbo àwọn pípù yìí ẹ wá kó wọn sínú ẹbọ ẹjọ́ ń jẹbọ papọ̀ ẹ wá ń bú ẹ̀sìn Islam ẹ̀yin lẹ́nu tí yín ẹ̀ ń bú ẹ̀sìn Islam kò gba ẹnu yín kò gba ẹnu bàbá ńlá bàbá yín gan láti máa bú ẹ̀sìn Islam kò gba ẹnu bàbá ńlá bàbá yín. ẹja fún yín response now ẹ ti sọ tí mo yẹ ó dàn. Now, ẹlẹ́bọ ni yín. O ti ẹ̀ wọ yín náà ẹ ó dàn Ẹyinjú ẹ ó dàn. Orí yóò da ẹbọ ló máa pa yín ẹ lè kú ẹjọ má bínú ẹjọ má bínú ẹ̀yin náà ẹ wo picture woman yìí ni mo gbé sójú screen yìí pé dàgbà tó yìí bó ṣe dàgbà tó yìí ò ní common sense ẹ wo bó ṣe rí gbogbo ẹni tó ń sọ̀rọ̀ òun lélẹ́yìí o ń bẹ́ sáì lélẹ́yìí o mo ràn. Hijab gan she refused to wear. Ó wá defend Anobi. Ṣé o lè defend Anobi without hijab on your head? Kò wá sí àṣẹ. Ẹ bó ṣe rí. Idiot. Èmi ò tiẹ̀ fẹ́ ká tiẹ̀ máa sọ̀rọ̀ sí wọn ṣe get kò tí ì yé wọ́n sì máa yé wọn wọ́n fọ́ wọn lójú inú ni wọ́n sì máa ríran mọ́mí àlífà àgbà ẹ̀ continue.